mo ní ò gbọ́dọ̀ sọ àbí I don't know mo ní ò gbọ́dọ̀ sọ pé nǹkan kan ò bá wọn. That is why this social media ẹ̀kọ́ máa rò pé cruise ni àwọn òkú àtàyè èèyàn mélòó ló wá rí mo ní mọ́nú ayé. Mo ní ò gbọ́dọ̀ sọ fún mi pé customer àwọn ò reduce láti jọ́ tó ti wá fún mo ní ò gbọ́dọ̀ sọ àbí I don't know mo ní ò gbọ́dọ̀ sọ pé nǹkan kan ò bá. O ná tẹ́lẹ̀ kó tó rà ṣebí jẹ́jẹ́ mi ni mo jókòó kó tó wá fún mi kí ló dé tó lórí burúkú wa wáyé má ṣe rere yín ṣe máa ń ra pìtì tẹ máa ń wá pìtì o ná tẹ́lẹ̀ wọ́n sọ fún ẹ kó tó wá ṣebí jẹ́jẹ́ mi ni mo jókòó lórí burúkú Ìyábọ̀ Òjó tó máa mọ sàárè àwọn ọmọ ẹ̀ àti gbogbo yín tẹ̀ ń tẹ̀lé àti gbogbo yín tẹ̀ ń gbèjẹ̀ àti tí gbogbo yín gbèjà tí gbogbo yín máa sunkún kíkorò lórí gbogbo tó ń dùn yín nínú ṣé mi mo wá fún yín ebi wà lórí lè dùmàtà mo dẹ̀ ṣe kinní yẹn fún ẹ ókè ta ló fẹ́ rí ẹ pẹ̀lú Cansarius jewelry tó ń ta ṣebí jẹ́jẹ́ mi ni mo jókòó ṣé mo wá bẹ́ẹ̀ kílótò yìí wá ń sunkún kílótò yìí máa ń ra pt nítorí Cansarius jewelry 5,000 ojoojúmọ́ ló ń já pálí ò já success ṣé kí Nigerians wá máa sá lọ ni àbí kán wá faṣọ sójú kán máa sunkún olórí burúkú lẹ́yìn pípù yìí mẹ́rin jẹ́jẹ́ ni mo jókòó mi ẹ̀yin lẹ́ máa wá tẹ́ bá wá tán tí n bá wá ṣe kinní yẹn fún yín olórí burúkú ṣọ̀pọ̀ kéku awáyé má ṣe rere yín ìgbà tẹ́yìn bá ń rólé dùnmọ̀tà tẹ́yìn rólé 91,000 ó máa ń dùn mọ́ yín ọlọ́run ló mọ iye èèyàn tẹ́ ti join Ìyábọ̀ Òjó tẹ́ ti rán lọ sí ọ̀run àrèmábọ̀ ọlọ́run ló mọ iye èèyàn tẹ́ ti join pẹ̀lú Ìyábọ̀ Òjó tẹ́ ti rán lọ síbi tí wọ́n fẹ́ lọ lórí iṣẹ́ wọn lórí ayé wọn ẹ máa gang fight ẹni tí ò rí yín ẹ máa rí ẹni tí ò wá bá yín ẹ team up àbí ẹ ṣiṣẹ́ ṣe lọ́tẹ̀ yìí gbogbo yín ẹ̀ ń dín lélẹ́yìí ó ti pẹ́ tẹ́ tí ń ṣorí burúkú yẹn ń dín gbogbo yín òun lélẹ́yìí ìwọ olórí burúkú onípálí òfò onípálí òṣì onípálí ẹ̀sìn ṣé o ti wá rọkọjú omi látijọ́ tó ti wá fún wa àbó ń ṣẹ̀sìn ẹ̀ nínú ṣọ́ọ̀bù mi rẹ́ǹtì fẹ́gbẹ́ wọ̀ ẹ̀yin olórí burúkú tẹ̀tẹ̀ kọ́nà ẹsẹ̀ Lizzy ẹ̀ wá kóra yín jọ sórí social media ẹ̀yin lẹ́kọ́ máa lọ tọ́jà ẹ̀ wá máa ra pìtì ṣé káyé wá faṣọ sójú kọ́ máa sunkún fún yín ni mo ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ pẹ̀lú gbogbo yín mọ́ẹ́mọ́ẹ́ àbí kí náà ń pè wọ́ orí ìyálà yẹ ẹ burú ẹ̀yin olórí burúkú ọmọ òfò ẹ̀yin olóṣì ẹ̀dá èmi lẹ fẹ́ fi gbá géèmù kò sẹ́ni tó lè gbà Ìyábọ̀ lọ́wọ́ mi kò tí ì sí kò dẹ̀ sẹ́ni bọ́dì tó lè gbẹ́ ní bọ́dì inú yín tó bá as you come I go dey serve you as you come I go dey serve you ṣé o ti wá rọkọjú omi kí ló wá ṣe lọ́dọ̀ Lizzy èmi ṣé mo wá sọ́dọ̀ ẹ̀. ìjà ńlá rèé o ẹ̀yin èèyàn wa Lizzy Anjorin ti padà jáde wá fún Monimos ní èsì ọ̀rọ̀ rẹ̀ ẹ̀yin èèyàn wa tí ẹ kò bá gbàgbé ní bí ìgbà díẹ̀ sẹ́yìn òní wàhálà ńlá kan bẹ́ kalẹ̀ láàrin Lizzy Anjorin pẹ̀lú Monimos ẹ̀yin èèyàn wa ìjà yìí máa tún ti gbéra padà o èyí le gan o ẹ̀yin èèyàn wa ẹ wá nǹkan fìdílé kí ẹ gbọ́ ohun tí Lizzy Anjorin sọ nínú fídíò yìí. àbí gbogbo orí burúkú tẹ́ máa ń ṣe tẹ́ máa fi manipulate society against innocent people torí ẹ ti mọ̀ pé àwọn Nigerians emotions ó máa ń kárí wọn ta ló máa bá yín forí gbé pé yín àwọn èèyàn máa jókòó jẹ́jẹ́ wọn ẹ̀yin lẹ máa lọ tọ́jà ẹ tún tọ́jà tó ẹ tún máa kéjì ká sókè olórí burúkú ti tiẹ̀ kí lórí ire tí wọ́n rí ṣe pẹ̀lú Cansarius jewelry tó ń kó kiri tó ra wítọ́nsìn bẹ́ẹ̀ ṣe ń lo voice mi ẹ̀yin lẹ máa jẹ̀yà mi ní kó má lo voice mi pàtẹ́pẹ́ tó bá bẹ̀rẹ̀ sí ní analyse